wọ́n máa ń pè mí ní oríkì tí a mọ̀ sí àrólé Adagba alákétu Odùduwà. àrólé Adagba alákétu Odùduwà lẹ́ni tí mo wà pẹ̀lú ẹ̀. bá a ṣe ń wò wọ́n yìí, ìkan nínú àwọn iṣẹ́ táwọn alálẹ̀ wa ṣe lẹ́ṣìírí tí Ọlọ́run sì ní kí wọ́n wà láyé láàyè. ọmọ méje ni ọ̀kan bí ọmọ Odùduwà bí. ìkeje tó jẹ́ àbígbẹ̀yìn pátápátá òun ni Ọranmiyan. ok. Ọranmiyan yẹn ẹ pé oríṣiríṣi orúkọ náà ń pè, àmì àní Ọ̀rànyàn, àwọn kan ní Ọranmiyan. so ọ̀ràn lọ́mọ mi yàn lórúkọ tó ń jẹ́ gangan ẹni tó bá fẹ́ járọ̀ ẹ̀ kó lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ àwọn àgbààgbà, wọn á ṣàlàyé fún wọn. pé Ọranmiyan tí wọ́n ń pè yẹn ọ̀ràn lọ́mọ mi yàn. bẹ́ẹ̀ ni, torí alábàwọ̀ méjì ni Ọranmiyan yẹn, so ó funfun lẹ́gbẹ̀ẹ́ kan ó dúdú lẹ́gbẹ̀ẹ́ kan ni, délẹ̀ àtẹ̀yìn àtiwájú lọ́jọ́ pé ọ̀ràn lọ́mọ ilé yìí hàn o. ṣe rí Ọranmiyan yìí kò sí nílé nígbà táwọn mẹ́fà yẹn tán travel wá tán fi wá síkà, wọ́n rán níṣẹ́ nígbà tára bàbá wọn ọ̀yá ni, kò wá ètè dé, òun dẹ̀ ó jẹ́ gbogbo àwọn ọmọ tẹ́yà bá bí ẹyá ló máa jọ, ó máa ń ṣe bí ológun gidi ni, ó máa ń jagun kiri ni, so ló fi lọ sí Ọ̀yọ́. wọ́n ti ń jẹ balógun, jẹ olórí, jẹ gbogbo ẹ̀ nígbà yẹn, ṣùgbọ́n wọn ò tí ì jẹ ọba gidi. so lára àwọn ọmọ olóyè ibẹ̀ yẹn tó pè ní Àtìbà, Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀, Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà òun ló fẹ́. so ọmọ tí yẹn bí àkọ́bí tí yẹn bí ọkùnrin, òun ló kọ́kọ́ jẹ Aláàfin Ọ̀yọ́. kì í ṣe pé Ọranmiyan ló jẹ ọba, òun ò jọba, ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀ tí Àtìbà yẹn bí fún òun ló jẹ ọba Ọ̀yọ́. so wọ́n ti jẹ bí baálẹ̀ balógun àti nǹkan kan, torí pé Ọ̀yọ́ náà ti wà tipẹ́. ṣé mọ̀ pé Ilé Ifẹ̀ náà ti wà tipẹ́, ìfògàn kó Odùduwà gan kó tó dé, ṣùgbọ́n Odùduwà jẹ́ ẹni tí orúkọ àwọn èèyàn bí wọ́n ṣe ń jẹ ọba. so ó lè jẹ́ bọ́ọ̀kì ní èèyàn tó níláárí, ṣẹ̀wọ̀n tẹ́ bá ti lówó lọ́wọ́ tó lẹ́nu tó dẹ̀ jẹ́ pé tó lákíkanjú tó lágbára tó ní gbogbo nǹkan, so àwọn èèyàn wọ́n máa tẹríba fún un, wọ́n dẹ̀ máa súnmọ́. olójẹ́ kọ́ máa pè ní bàbá Yorùbá. wọ́n ti sọ Yorùbá tipẹ́tipẹ́ nílé Ifẹ̀ kí Odùduwà gan tó délé Ifẹ̀. so ìyẹn máa sọ fọ́pọ̀lọpọ̀ àwọn tó ń kọ̀tàn yẹn wípé kì í ṣe, ó máa ń bí wọn nínú ìgbà mi pé nígbà tí ìkún omi ti ṣẹlẹ̀ kọjá, tí Noah àti ìdílé ẹ̀ tó jẹ́ 8 tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìkún omi, tí ọmọ ẹ̀ tó pè ní Nimrod tó ti kó àwọn èèyàn jọ ní Bábélì wípé káwọn kọ́ ilé ìṣọ́ kó ga kan ọ̀run. so tí Ọlọ́run fi rí pé òun sọ pé kẹ́ máa bí sí, kẹ́ máa rẹ̀ sí, kẹ́ gbilẹ̀ káàkiri ayé ni, tó dẹ̀ ògbójú ọdẹ tó jẹ́ pé òun pààyàn, òun pa gbogbo ní Nimrod. so ó jẹ́ nìkan tó máa ń dojúkọ Ọlọ́run. so ìdí nìyẹn tí Ọlọ́run ṣe kúkú dà wọ́n lédè rú. láti gbà yẹn ìgbà yẹn lèdè ti wá Haúsá, Ìgbò, Yorùbá, Yímírí, Taiwan kankan, kálukú ibi tó bá ti gbọ́ èdè tó ń sọ ló ń lọ. ẹ̀dẹ̀ pọ́dún yẹn ti pẹ́ gan, thousand years sẹ́yìn ni. so Yorùbá ti wà tipẹ́. bóyá nínú ẹ̀yà kan nínú Bíbélì àbí Kùránì làwa náà ò bá jẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀yà kan náà yẹ mọ̀ pé ọmọ náà ní gbogbo wa. àti Ìgbò àti Haúsá àti àwọn tó wà ní Jápánì o àti kíní Pakistan. èdè tó dàrú yẹn ló. èdè tó dàrú ni. ẹ fẹ́ gbọ́ ìtàn nípa Ẹ̀gbá Mọ́lísàbí. ìlú wo ni wọ́n ń pè ní Ẹ̀gbá? orúkọ wo ló ń jẹ́ tẹ́lẹ̀? ta ló tẹ Ẹ̀gbá dó? àwọn akọni wo ló tilẹ̀ Ẹ̀gbá jáde? àwọn wo ni wọ́n ń ṣèrántí wọn dáadáa? àwọn wo ló wà tó yẹ kó máa ṣèrántí wọn tí wọ́n ṣèrántí wọn? àwọn wo ló dalẹ̀ sẹ́gbà? àwọn wo ló túnlẹ̀ ṣe lẹ́gbàá? ọba wo ló kọjẹ lẹ́gbàá? pàápàá jùlọ ẹ ti máa gbórúkọ kan tí wọ́n ń pè ní Adágbá. mi tí ìfẹ́ mẹ́nu dé kúlẹ̀kúlẹ̀ bẹ̀. orúkọ Adágbá tẹ̀ ń gbọ́ yìí, ta l'Adágbá? ibo wọn ti bí i? kó tó dé ilẹ̀ yìí ibo ló ti ń bọ̀? bàbá a fẹ́ gbọ́ ìtàn, a fẹ́ gbọ́ fún gbá fún gbè
lórí ọ̀rọ̀ ìlú tá a pè lábẹ́òkúta yìí, lórí ọ̀rọ̀ Adagba, àkọ́kọ́ náà ẹ bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá. Orúkọ tèmi ni ọmọọba James Adéwọlé Ọmọbánkọ́lé, tí a bí ní ìlú Ìka Kétu, àrólé Adagba Alákétu Odùduwà. Ẹ dárúkọ kan, ẹ ní Bánkọ́lé. Bẹ́ẹ̀ni. ṣá máa ṣe pé ẹbí Bánkọ́lé tiwa lẹ́gbàá ni. Rárá o, Bánkọ́lé léyìí ó jẹ́ bí mo ṣe máa ṣàlàyé ẹ̀ tó máa yé yín rè. ok. Bánkọ́lé yìí ọba kejì ní Kétu tí à ń pè ní Adébíà Àlàmú Ọ̀jọ́. Lẹ́yìn náà wọ́n tún máa ń kí wọ́n pé Ògòdóǹjà Ẹkùnlé ń pe. Òun ni ó bí Ọlálẹ́yẹ ló bí Bánkọ́lé tí à ń pè ní Adúródèwọ̀n ní Agbògún Alésìwọdò Agbẹranpa lọ́wọ́ òjò. Ó pàyógbó ó pàyí tí ò gbó ó pàyí tálábò yóò gbọ́dọ̀ jẹ nílùú Ìjòhùn ti Yewa North local government area ní Ògùn state yìí. Mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ má fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ, ẹ má torí kí làwọn kan máa wí, ẹ má torí káwọn kan lè fẹ́ràn mi. Ògidì ìtàn, ta ni Adagba gangan? Irú èèyàn wo la Adagba? Lákọ̀ọ́kọ́ a lè sọ wípé Adagba ó jẹ́ àna fún ọba kẹrin ní Kétu tí à ń pè ní ọba Àdìó Olúmájà Olúporeke ní Kétu Àkàbà Ìdènà. Ọba yẹn ni ó wà nínú ìtàn ní gbogbo ilẹ̀ Yorùbá yìí wípé wọ́n bá àjà lọ nínú igbá ni tí a pè ní artificial rapture. Wọ́n bá àjà, ìjì gbé wọn kán ní ìjì gbé èèyàn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ayẹyẹ, wọ́n dẹ̀ kó àwọn èèyàn jọ síta. So níwájú gbogbo àwọn èèyàn yẹn, igbá yẹn lọ àkọ́kọ́ ó wálẹ̀, ó lọ ẹ̀kejì, ẹ̀kẹta tí bàbá wọlé wọ́n rò pé ó tún fẹ́ lọ mú ọtí tàbí nǹkan tó fẹ́ fi ta wọn lọ́rẹ́ ni. Bí igbá yẹn ṣe lọ pátápátá tán rí mọ́ nìyẹn, àwa wọnú ilé. Kábíyèsí o kábíyèsí o, wọ́n rí kábíyèsí mọ́ díẹ̀ ní. Ìdí sì ni wípé ní ayé ìgbà yẹn wọ́n ní tí ọba bá fẹ́ wàjà ó máa rí àmì yẹn, ní wípé àparò ó máa wá sẹ́kùlé ọba yẹn, ó máa kọ́ lẹ́ẹ̀mẹ́ta, mo kọ́ ọ́. So tó bá ti rí àmì yẹn ó tó ọ̀pọ̀ ti yá nìyẹn. Bàbá, gbogbo ń tẹ̀ ń sọ yìí nílẹ̀ Kétu. Bẹ́ẹ̀ ni ní Kétu gọ́gọ́, Kétu tó jẹ́ Kétu ọmọ Odùduwà gọ́gọ́ tó yẹ pé lára àwọn ọmọ Odùduwà 6 tí wọ́n kúrò nílé Ifẹ̀ lẹ́yìn ikú bàbá wọn tán wá tẹ̀dó sí ìlú tí Adagba ń gbé. So báyìí màá wá padà sọ́dọ̀ Adagba fúnra rẹ̀ tẹ́ béèrè. Ẹ sọ pé irú èèyàn ò ní Adagba jẹ́. Bẹ́ẹ̀ni. A lè mọ Adagba irú èèyàn tó jẹ́ lákọ̀ọ́kọ́ nípa irú ẹni tó bí. Ta ló bí Adagba gangan? Ẹ ṣeun. Bàbá tó bí Adagba lórúkọ rẹ̀ jẹ́ Àfúkú. Àfúkú? Afún ikú òmù òun náà pè ní Àfúkú. Àfúkú? Bẹ́ẹ̀ ni ní ọ̀dọ̀ ní èdè Kétu. So Àfúkú yìí òun ló wà lára àwọn entourage, ìyẹn àwọn èrò tó pọ̀ tó tẹ̀lé àwọn ọmọ Odùduwà 6 tí wọ́n wá láti Ilé Ifẹ̀ ní around 1750 century. Bẹ́ẹ̀ ni. So Àfúkú yìí wá jẹ́ olórí ẹ̀ṣọ́ fún gbogbo àwọn ọmọ Odùduwà 6 yẹn. Orúkọ àwọn ọmọ Odùduwà 6 yẹn torí 7 ni àwọn ọmọ ọ̀kan bí yẹn tó jẹ́ ọmọ Odùduwà. 6 nínú wọn Alára, Ení, Ajírò, Èjì, Ọ̀rọ̀gún Lélà, Ẹ̀ta, Erédùà tó lọ jẹ ní Ẹdó, Ẹ̀rin, Ṣábẹ, Àrùn àti Alákétu. So Ẹ̀fà. Alákétu tó ṣẹlẹ̀ kẹfà yìí ló jẹ́ bàbá àwọn tí wọ́n ní ilẹ̀ Kétu dè ní àbí? Bẹ́ẹ̀ ni torí ọba àkọ́kọ́ tó jẹ ní Kétu ní 1789 century òun ni Ajíbódù. Ọba Ajíbódù òun ló bí Adébíà tó bí bàbá mi. So nípa iṣẹ́ tí bàbá yìí ṣe òun ló lórí ẹ̀ṣọ́, ẹ̀bùn kí tá bá pè ẹnìkan ló lórí ẹ̀ṣọ́. Àfúkú tẹ̀ ń sọ yìí òun ló lórí ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni fún àwọn ọmọ Odùduwà 6 yẹn, àwọn 2 ló ṣe pàtàkì jù nínú àwọn tó tẹ̀lé wọn wá. Ẹnì kejì ni olórí awo,
ìyẹn olúawo àwọn ọmọ Odùduwà mẹ́fà yìí, àwọn ọmọ Ọ̀kànbí ọmọ Odùduwà mẹ́fà yìí. olúawo kan tún tẹ̀lé wọn wá. bẹ́ẹ̀ ni ó tún jẹ́ èèyàn gbòógì láwọn tó tẹ̀lé wọn, ìyẹn ni àgbọ́ ìbíni. àgbọ́ ìbíni ẹ̀ náà pè ní o gbọ́rọ̀ mi níbi òbí mi ìkà ni ẹ́. àgbọ́ ìbíni. òun nìkà. àgbọ́ ìbíni nìkà. bẹ́ẹ̀ ni olórí olúawo àwọn ọmọ Odùduwà mẹ́fà yìí tó wá sílé tó wá tẹ̀dó síbi tí a ń pè ní ìkálẹ̀ ni. so Adagba òun ni ọmọ àkọ́kọ́ tí Àfùkú bí. ó bí kejì tó ń pè ní Àkàn. Àkàn. bẹ́ẹ̀ ni. so ìdí méjì tó ń wà yìí ní ọ̀dọ̀ Àkàn bí baba lóṣà ó bí Odù. Odù òun ló bí Nathaniel Odù tó jẹ́ baálẹ̀ karùn-ún ní Ìka Orílé. Nathaniel Odù. ní Ìka Orílé ní November 2022 ni wọ́n gbẹ́sẹ̀. ká tó ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn ẹni tá ẹ̀ṣẹ̀ jẹ́ nísinsìnyí tó jẹ́ Káyọ̀dé Ọpẹ́ẹ̀fà Pélérò. so Dòsùmù tí a pè ní Adagba yìí, Dòsùmù gangan ni orúkọ ẹ̀, ṣùgbọ́n ibi tí Adagba ti jáde ẹ bá gbọ́. kì í ṣe Adagba ni wọ́n pilẹ̀ sọ bàbá yìí láti ilẹ̀. rárá Dòsùmù lórúkọ ẹ̀. Dòsùmù ni. báwo ló ṣe wá di pé wọ́n ń pè é ládàgbà. ẹ ṣeun ní ọ̀dọ̀ àná lọ́hùn àwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ náà àtàwọn tó mọ̀ Ọlọ́run náà Adagba ni wọ́n ń pè. ìdí ni pé àpèjá ìnagijẹ òun ni Adagba yọ nínú ẹ̀. orúkọ yẹn ni Dòsùmù ọmọ Àfùkú aka Ọ̀dàndèmútà Adagbalu bí Etutu. Ọ̀dàndèmútà Adagbalu bí Etutu. bẹ́ẹ̀ ni Etutu ikán ni wọ́n pè ní Etutu ní ilẹ̀ Kétu. àwọn ni wọ́n mọ ọ̀gán. bẹ́ẹ̀ ni ní ilẹ̀ Kétu ikán la máa ń pè wọ́n. ó máa ń dá igbá lu ni bẹ́ẹ̀ ni so ó lè dá òǹdè sílẹ̀ ó dẹ̀ lè mú ta tó bá wù. bàbá ẹ bá ń tó kọ́ ń pè ná. Ọ̀dàndèmútà Adagbalu bí Etutu ó lè dá ẹrú sílẹ̀ tó bá wù ó dẹ̀ lè tà wọ́n. Adagbalu bí Etutu. bóyá o kó dáa nídè o àbí o kó mu kó tà á. bẹ́ẹ̀ ni Ọ̀dàndèmútà Adagbalu bí Etutu. bẹ́ẹ̀ ni Yorùbá mà kárí tàwọn tẹ́wà ìdí. bẹ́ẹ̀ ni òun ni àwọn èèyàn ń pè Adagba yẹn náà yọ ṣe ló dàbí kọ́ fẹ́ pé ẹnìkan ní ẹni afẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ṣùgbọ́n àwọn èèyàn máa sọ pé ẹni afẹ́ ẹ tí ò bá súnmọ́ dáadáa kò lè mọ irú ẹni afẹ́ tó jẹ́ ìyẹn ní Adagba yẹn tí wọ́n máa ń pè Dòsùmù Ọ̀dàndèmútà Ọ̀dàndèmútà Adagbalu bí Etutu wọ́n ń porúkọ bàbá yìí. bẹ́ẹ̀ ni bákan náà Adagba yìí òun ni baálẹ̀ àkọ́kọ́ ní Ìka Orílẹ̀ tèmi tó yẹ pé ibẹ̀ làwọn ọmọ Odùduwà mẹ́fà ni wọ́n tẹ̀dó sí nígbà tó ń bọ̀ láti Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni odù Ifá kan tó ní kí wọ́n rìnrìn àjò. so ọjọ́ iwájú tá a bá fẹ́ sọ ìtàn táyé bá gbà dáadáa à sọ ìtàn bí àwọn ọmọ Odùduwà ṣe kúrò ní Ilé Ifẹ̀. bí wọ́n ṣe kúrò ní Ilé Ifẹ̀. odù Ifá wo lẹ wá ní ó tọ́ àwọn ọmọ Odùduwà yìí odù Ifá wo lẹ ní ó tọ́ wọn sọ́nà. nígbà tí wọ́n fẹ́ kúrò ní Ìka torí ṣe mọ̀ pé nǹkan tí wọ́n ń pè ní ìtàn òun ni reality. bẹ́ẹ̀ni. so àrọ́bá òun ni story òun ni history. bẹ́ẹ̀ni. so àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn gangan wọ́n lè sọ ìtàn yẹn gẹ́gẹ́ bó ṣe rí fún àwọn tó jọ àwọn ọmọ wọn ṣùgbọ́n àwọn ọmọ wọn tó bá tún máa tún sọ yẹn là ń pè ní èyí tèmi ń ṣe lọ́wọ́ ẹ̀ ní àrọ́bá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so Dòsùmù Adagba tá à ń sọ nípa yìí. bẹ́ẹ̀ni. òun ló bí Agbálẹ̀ tó bí Adéyínká so Agbálẹ̀ yẹn fẹ́ Adélakùn tó jẹ́ ọmọọba Àdìolúbàjà ọba kẹrin tí mo sọ lẹ́ẹ̀kan tí mo ní ó bàjà lọ yẹn. bẹ́ẹ̀ni. so Agbálẹ̀ ọmọ Adagba yìí òun ló fẹ́ Adélakùn yìí ó wá bí Adéyínká obìnrin so Adéyínká yẹn òun ló bí Abraham bàbá tó bí èmi lọ́mọ. kẹ́ ẹ lè mọ̀ pé ìtàn yẹn ìyẹn ni pé ìtàn yìí ẹ fi bẹ́ẹ̀ jìnnà sí Adagba tá à ń sọ yìí pàápàá. tààràtà ni. bàbá ń ka Adagba sí i kò tí ì lè ju bàbá. wọ́n wà nípò karùn-ún bàbá karùn-ún sí mi ni. bàbá karùn-ún l'Adagba jẹ́ sí i. bẹ́ẹ̀ ni. tó sì jẹ́ ọmọkùnrin ní tààrà. bẹ́ẹ̀ ni. wọ́n ní ìpàkọ́ nílé ìyàwó iwájú orí nílé bàbá ẹni. ó ṣe wá di pé Adagba kúrò ní Kétu lọ́hùn ó wá wá sí ìlú tá a mọ̀ sí Abẹ́òkúta yìí àti pé kí lorúkọ tí wọ́n ń pè lú yìí tẹ́lẹ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ni máa pè é l'Abẹ́òkúta. ẹ ṣeun púpọ̀
gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé ìtàn ó jẹ́ reality. So ọmọ tí èèyàn bá bí nǹkan tó bá ṣẹlẹ̀ nípa bàbá ó yẹ kí ọmọ mọ̀, ó yẹ kọ́mọ lè tí sọ. ọmọ yẹn bá ní làákàyè dáadáa. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa Adágbá kò ṣàjèjì sí Agbálẹ̀ tó jẹ́ ìyá fún bàbá tèmi. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi ní Adágbá ti lọ káàkiri tí wọ́n ti tẹ ìlú dó káàkiri. tó ti tẹ̀dó síbẹ̀. Bẹ́ẹ̀ ni ìlú kan wà tó ń pè ní Ìjàká. ìlú Ìjàká. Bẹ́ẹ̀ ni nítòsí Ìjòhùn ní Yewa North. So nígbà tí àríyànjiyàn kan bẹ́lẹ̀ níka ní àwọn ọdún around 1820s century ní Adágbá yìí pé nítorí kíjà yẹn má dìjà tó máa tú ìlú Ìka ló fi pàṣẹ pé kí wọ́n mú àwọn ẹbí ilé ìyá mi ní Ìfún lọ síbẹ̀ kó máa lọ gbé. Táwọn èèyàn bá ń kọjá lọ kọjá bọ̀ wọn kí ló lé yín débí báyìí ṣé bíbí kọ́lẹ̀ ń gbé tẹ́lẹ̀ wọn ní ìjà Ìka ni o. Ìjà olódi Ìjàká lé ní. ìjà tí wọ́n ń jà ní Ìka. o ló lé wọn dé ló jẹ́ kí wọ́n mú wọn kí baálé Dòsùnmú sọ pé torí baálé Dòsùnmú ti lọ discover ilẹ̀ yẹn lẹ̀ tẹ́lẹ̀ níbi tó ti ṣọdẹ kiri. So àwọn ibi tó bá ti ṣọdẹ dé tó dáko sí táwọn èèyàn ti bá ń bẹ̀ tí wọ́n ti tẹ̀lú dó síbẹ̀ ibẹ̀ ló máa ń lọ fi àwọn èèyàn sí. So nígbà tí a bá ń wò ó fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá tó sì ń gbọ́ wa ní ìsìn náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé àbí ìlú ni a máa gbọ́ tó máa pé abúlé Ìka. Bẹ́ẹ̀ni. oko Ìka. Bẹ́ẹ̀ni. òun ló dé Abẹ́òkúta ẹ̀ gbọ́ tó pé àgọ́ Ìka. àgọ́ Ìka. à ń gbọ́ àgọ́ Òwu à ń gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n Ìka yìí àwọn wo ló tẹ̀dó. Dòsùnmú ìyẹn Adagbalu bí Etutu lọ́dọ̀ tiwa tó yẹ pé Adágbá náà ní ọ̀pọ̀lọpọ̀ wọn pè lọ́hùn. Bẹ́ẹ̀ni. So ó máa ń ṣọdẹ pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ káàkiri tó yẹ pé wọ́n máa ń lo oṣù mẹ́ta oṣù mẹ́fà nígbà míì tó bá fẹ́ kó èrè oko wọ́n á kó àwọn èèyàn láti ilé lọ sí oko láti lọ bá wọn kéré ṣùgbọ́n tó bá ti wá sí gbòòrò tó rí i pé ibi tí wọ́n wà yìí ó bọ́ sí gbangba tó yẹ pé àwọn ará ilẹ̀ òkè náà máa ń pè àwọn tó wá láti Ọ̀yọ́ láti Ọ̀ṣun. àwọn arìnrìn àjò. àwọn arìnrìn àjò yẹn láwọn ará ilẹ̀ òkè tó ń rí ọjà wọn tà àwọn ọjà oko ẹran ọ̀gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń rí ìta wọn ò fẹ́ padà lọ sí wọn ò ní fẹ́ fi padà bẹ́ẹ̀ lọ lẹ̀. sí abúlé ìyẹn ló fà tọ́pọ̀lọpọ̀ wọn fi wá tẹ̀dó. tán fi ń tẹ̀dó káàkiri tó fi ń tàn ìyẹn ni pé gbogbo ìdáǹsọ yìí kò ṣẹ̀yìn ẹni tá à ń pè l'Adágbá yìí náà. Adágbá yìí gangan ni so ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà tó ṣọdẹ wá sí ó máa ń àwọn ìyá tó bí ìyá bàbá mi ìyẹn Agbálẹ̀ tó jẹ́ ọmọ Adágbá yìí ó máa ń sọ nínú ó sọ fún ìyá bàbá mi wípé tí Adágbá tó bá ti ṣe ọdẹ lọ ó máa ń tẹ àwọn òlúdó pé Adágbá tàdé ń sọ̀rọ̀ yìí òun ló tẹ ibìkan tó ń pè ní oko Àpáta pé ó ti dá oko ó dẹ̀ ti dábì kan ó ti tẹ ìlú kan ó ti tọ abúlé kan dó tó pè ní oko Àpáta. oko Àpáta torí pé àpáta wà lóko yẹn. bẹ́ẹ̀ ni pé ó fò pé ọ̀rẹ́ ẹ̀ kan tó mú dání tó ń pè ní Abísẹ́kàn ọmọ Ègùn ni ọmọ Ìdàwọ̀nmẹ̀. ọ̀rẹ́ Adágbá. bẹ́ẹ̀ ni tó ń pè ní Abísẹ́kàn oríkì Ègùn yẹn ni Ègùn Ọ̀dàrà ìbọn nìléká ọmọọba lójú omi ìyẹn máa ń pẹja ni fún Adágbá. ó mú yẹn náà dání wá sí Abẹ́òkúta tí ẹ̀ máa ń sọ pé àwọn lọ sí odò Àpáta. bámi ẹ ṣeun ìyẹn ni pé kì í ṣe àwọn ọmọ Adágbá nìkan ni wọ́n lè rí ẹ̀rí jẹ́ sí tàn tá à ń sọ yìí. rárá o. àwọn ẹni tẹ́ ẹ tún dárúkọ yìí tá a bá sì rí ìran wọn tó wà ẹ kọ́mẹ̀ǹtì ẹ sọ pé a fẹ́ fi kún ìtàn yìí o ẹ sọ pé a fẹ́ yọ kúrò o torí ntẹ́ ẹ bá ti gbọ́ látẹnu wa látẹnu irú àwọn bàbá báyìí tó dẹ̀ dùn mọ́rán-mọ́rán lẹ́nu wọn ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ó ní í ṣe ẹ má fetí ọ̀tẹ̀ gbọ́ wọn ò fi ẹnu ọ̀tẹ̀ sọ mò ń gbádùn yín bàbá mi. ṣé rí dídá tí Adágbá tó wá síbí báyìí pẹ̀lú àwọn ọdẹ ẹ̀. bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ìsọ̀ǹgbé ẹ̀. àwọn ìsọ̀ǹgbé ẹ̀ tọ́jọ́ ń káàkiri torí bí bàbá ẹ̀ náà ṣe ń ṣe nígbà ayé bàbá ẹ̀ nìyẹn kí bàbá ẹ̀ tó kú nílùú Ìka náà torí ìlú Ìka náà la bí Adágbá yìí sí mo sọ fún ìgbà yẹn pé bóyá mo sọ àsìkò tán bí Adágbá yìí nìkan bíi 1770. 1770 century ni wọ́n ní àkọ́rí gẹ́gẹ́ bí a ṣe wo ìtàn yẹn torí pé ẹ mọ̀ pé mo sọ pé ìran karùn-ún
ni mo jẹ́ sí Adagba. lẹ́yìn jẹ́ sí Adagba bíi bàbá karùn-ún. So èmi náà mo dẹ̀ ṣe wà mo ti ń lé ní ọmọ 60 ọdún díẹ̀díẹ̀. So tí ìtàn yẹn tá a bá wò á rí i pé around 1770s ni wọ́n bí Adagba. Bẹ́ẹ̀ ni so nígbà tó kó àwọn ọmọ ẹ̀ wá sí oko àpáta ni àsìkò yẹn gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ tí àwọn ìyá ńlá wa àti àwọn bàbá ńlá tó bí wa sọ fún wa ni wípé àwọn àlejò tó ń bọ̀ láti Ọ̀yọ́ wọ́n bá Adagba ní ìdí àpáta tó sọ ní Olúmọ. Kí sì nìdí tí ó fi jẹ́ pé Olúmọ. Kí ni ìtumọ̀ Olúmọ? Ẹ ṣeun ìdí tí ó ṣe sọ ibẹ̀ ní Olúmọ ni pé lára àwọn òrìṣà tí wọ́n kó bọ̀ láti Ilé Ifẹ̀ òrìṣà kan wà tó gbajúmọ̀ dáadáa tí wọ́n sì ní ayé ìgbà yẹn torí kò tíì sí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí nígbà yẹn àwọn ẹ̀sìn àbáláyé ni gbogbo wọn sìn torí wọ́n kó gbogbo àwọn òrìṣà yẹn dání wá sí ìlú Ìka. So òrìṣà kan wà tó gbayì nínú ẹ̀ tó ń pè ní ọmọ olú. Ọmọ olú tàbí ọlọ́mọ olú àwọn míì máa ń pè ní ọlọ́mọ olú tàbí ọbalúwayé. ọmọlú ọmọlú òòṣà ọmọlú. ṣé wọ́n pé olú làwọn máa ń pè. Bẹ́ẹ̀ni lọ́dọ̀ tiwa ní Kétu ọlọ́mọ olú. Bẹ́ẹ̀ ni ọba olúwayé wọ́n fi ó sẹ́yìn tọ̀dọ̀ tiwa ní Kétu. So òòṣà yìí tí wọ́n sìn yìí òun ni ó sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ olú tàwọn ìyẹn olú ayé o olú ó ti mọ ilé fáwọn níbi tí àwọn ṣọdẹ lọ sínú àpáta so ibẹ̀ làwọn ń gbé. So ìyẹn ló fún wa nígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Adagba ọmọ àtọmọdọ́mọ Adagba láti gbàgbọ́ wípé nítòótọ́ àpáta tí wọ́n sọ pé Olúmọ fáwọn òun ni wọ́n pè ní Olúmọ l'Abẹ́òkúta. wípé àpáta yìí ni òòṣà Olúmọ fún wa o. Bẹ́ẹ̀ni tó ń dáàbò bò wá tó ń ṣíji bò wá o. Bẹ́ẹ̀ni àpáta tí ọmọ Olúmọ fún wa rèé o. Bẹ́ẹ̀ni ọmọ Olú ló mọ nìtumọ̀ Olúmọ. Bẹ́ẹ̀ni Olú ló mọ àpáta yẹn fún wọn nǹkan tí wọ́n sọ fún wa gẹ́gẹ́ bí tàn nìyẹn. àpáta tí Olúmọ. Bẹ́ẹ̀ni so ìlú Ìka ṣẹ̀ṣẹ̀ wọ̀ pé a lè sọ̀rọ̀ Adagba bàbá tó bí àti Adagba ká má sọ̀rọ̀ nípa ìlú Ìka. Bẹ́ẹ̀ni lẹ́yìn tí àwọn ọmọ Odùduwà bó lè jẹ́ pé ìtàn dídì ni ṣùgbọ́n màá yọ díẹ̀ nínú ẹ̀ nígbà tí àwọn ọmọ Odùduwà tó fẹ́ kú tó kó àsìkò wọn tó torí wọ́n lé ní ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ tó ń lò ní ìlú Ìka nígbà tí torí. nígbà tó kúrò nífẹ̀ẹ́ yẹn. tó kúrò nífẹ̀ẹ́ ìgbà tó dé wọ́n sọ fún ọ pé nǹkan kan bíi shadow òjìji tó ga pé bàbá àwọn Odùduwà ni pé ó máa wà níwájú wọn tó máa lead wọn tó máa tọ́ wọn sọ́nà lọ tó máa fi débi tí wọ́n máa ti dúró sí tó máa tẹ̀dó sí. gbogbo wọn dẹ̀ jọ wà papọ̀ ni. ṣùgbọ́n nígbà tí wọ́n dé ibì kan tó yẹ pé wọ́n máa ń dúró lọ́nà bí oṣù kan oṣù mẹ́ta títí tí wọ́n fi dé ìlú Ìka òjìji yẹn ó wá yí padà di igi àkókò tó ga. igi àkókò yẹn kò sí ẹ tó mọ ìtàn ẹ̀ nílùú Ìka tó jẹ́ wípé téèyàn bá rí èèyàn ó dàbí pé wọ́n ṣe níṣe pé bí èèyàn ni. ṣé igi àkókò tẹ́ ń sọ yìí ṣì wà nílùú Ìka? ó ṣì wà nílùú Ìka kò sẹ́ni tó mọ ìtàn ẹ̀ so igi yẹn ló dúró sí ibẹ̀ ni àwọn ọmọ Odùduwà sọ̀kalẹ̀ sí lọ́ fi ń pè ìlú ẹ̀ ní ìdí ọdán nígbà tí wọ́n kọ́kọ́ dé ìlú Ẹ̀gbá àmì tó kọ́kọ́ dé ìlú Ìka Ìka kọ́ ló ń jẹ́ ìdí ọdán náà ni àwọn ọmọ Odùduwà yẹn àtàwọn àlejò torí wọ́n pọ̀ gan tó ń tẹ̀bẹ̀ ló wọ́n dẹ̀ pọ̀ gan so ibẹ̀ ni wọ́n gbé títí tó á di àsìkò kan tó wá dá Ifá tó wá dá ẹ̀ ní èjì wọ́n máa ń pè ní èjì Ìka níbo mi wọ́n pè ní èjì Ìka. Ìka méjì. Ìka méjì. Ìka méjì àwọn babaláwo ti ẹ má bínú ẹ̀yin babaláwo tá a bá pè dáadáa. Ìka méjì àwọn kan ń pè ní ẹ̀ka ṣùgbọ́n Ìka méjì ni wọ́n pè so lẹ́yìn ìgbà táwọn ọmọ Odùduwà yẹn fẹ́ lọ wọ́n béèrè kan tó yẹ kán ṣe tó máa jẹ́ ẹ̀rí fún àwọn ọmọ wọn lọ́jọ́ iwájú pé tí ọ̀rọ̀ ìtàn táwọn òfin ní parẹ́ nílùú Ìka so Ifá ló sọ fún ọ pé kí wọ́n kọ òkìtì so àwọn ọmọ Odùduwà 6 yẹn wá kọ òkìtì kọ̀ọ̀kan fúnra wọn ó wá jẹ́ òkìtì 6 láti ó kù díẹ̀ kó pé ọdún 300 years ago tí wọ́n ti kọ òkìtì yẹn tẹ́ bá sì dé Ìkálé ní ẹ̀bá òkìtì yẹn. so òkìtì táwọn ọmọ Odùduwà yìí kọ nígbà yẹn ó sì ń bẹ nílùú Ìka dòní. bẹ́ẹ̀ ni òkìtì 6 ó lè gba yìí tó ẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá ló mọ òkìtì 6. òkìtì 6 tí wọ́n sì máa ń wá síbẹ̀ láti wá ṣe àwọn àjọ̀dún ìrántí àwọn ọmọ Odùduwà lọ́dọọdún wọ́n máa ń wá
tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá jẹ wọ́n máa ń débẹ̀ àwọn bàbá wa tó gbẹ́sẹ̀ Aláàfin tẹ́lẹ̀ wọ́n pe igi àkókò tó dàbí èèyàn tó ga yẹn bẹ́ẹ̀ni wọ́n pè ní ọ̀pá ọ̀rànyàn làwọn máa ń pè ọ̀pá ọ̀rànyàn làwọn pè ṣùgbọ́n wọ́n mọ̀ nípa ìtàn ìka dáadáa wípé ibẹ̀ ni àwọn ọba yẹn ti pínyà àwọn ọba mẹ́fà tá a dárúkọ yẹn ibẹ̀ torí ìka yẹn èjìká yẹn ìkan tó sọ fún ọ ni pé kọ́ má rìn papọ̀ mọ́ pé torí wọ́n rìn papọ̀ débẹ̀ ni so ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́rin lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ lọ tẹ̀dó sọ́tọ̀ọ̀tọ̀ kọ́ lẹ́ tètè débi tó ń lọ ìdí nìyẹn tó fi ní òkè kọ́ jẹ́ káwọn kọ òkìtì wọ́n dẹ̀ kọ òkìtì yẹn dẹ̀ sì wà ń bẹ̀ dòní. òkìtì mẹ́fà níbi tí ìran Yorùbá ti pín bẹ́ẹ̀ ni pé ìwọ gbapá bí ìwọ gba gúúsù gbà ríwá gbà láòrùn gbà ìwọ̀ oòrùn. bẹ́ẹ̀ ni ìdí igi àkókò yẹn ni wọ́n kọ òkìtì yẹn sí. ẹ ṣeun bàbá wa Adagba nísìnyí ó wá ti lọ ń kó àwọn èèyàn tiẹ̀ ó ń kó wá sí oko àpáta. bẹ́ẹ̀ ni oko àpáta. wípé ibi tí òòṣà Olúmọ fún wa rèé o ẹ jẹ́ ká máa gbé bẹ̀ o. ẹ jẹ́ ká máa gbé bẹ̀ bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tó fi ń gbé ibi tó wà nídìí àpáta tó ń sọ ní orúkọ Olúmọ yẹn. Olúmọ bẹ́ẹ̀ ni. báwo ni orúkọ Abẹ́òkúta ṣe wá wọ̀ báwo ibi tí a pè ní Olúmọ ibi tí òòṣà Olúmọ fún wa báwo ló ṣe di pé à ń pè ní Ẹ̀gbá báwo ló ṣe di pé Abẹ́òkúta wọ̀ ẹ ká máa pè é lábẹ́òkúta. ẹ ṣeun ṣe mọ̀ pé nígbà tí ó gba àwọn Ẹ̀gbá tó ń bọ̀ láti Ọ̀yọ́ tó gba àwọn lálejò yẹn Adagba yẹn. àwọn kan wà tí wọ́n ń pilẹ̀ ń jẹ́ Ẹ̀gbá tẹ́lẹ̀. bóyá ìgbà tó papọ̀ ni wọ́n jẹ́ Ẹ̀gbá ìtàn yẹn ṣe mọ̀ pé. ṣùgbọ́n àwọn èèyàn kan ń bọ̀. Kétu àwọn kan tó ń bọ̀ láti Ọ̀yọ́. tó wá gba ibi tó wá dé ibi oko Adagba yẹn wọ́n bá Adagba pẹ̀lú àwọn ọdẹ yẹn. ní ibi Olúmọ yẹn. oko tó dá níbẹ̀ òun ni Adagba fi wọ́n sí. tí wọ́n sọ pé ó ní kó tẹ̀dó síbẹ̀ ó fi wọn lọ́kọ̀ balẹ̀. ṣùgbọ́n táwọn náà dé táwọn Ẹ̀gbá dé tó sì rí i pé gbogbo ẹ̀ náà ó tutù ó dáa ó fi ìfẹ́ gbà wọ́n wá bẹ̀rẹ̀ sí jọ gbé. nígbà tó kú jẹ́ pé èdè kan náà ni wọ́n jọ ń sọ. Yorùbá kan náà ni so ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn bẹ́ẹ̀ni oko Adagba náà ni àwa náà máa ń gbọ́ láti ìgbà tó ti pẹ́ ṣùgbọ́n àwọn tó wá yí padà sí Ẹ̀gbá àwọn Ẹ̀gbá náà ni a lè bí ṣùgbọ́n oko Adagba ni láti ilẹ̀ gbogbo èèyàn ló sì mọ̀ pé oko Adagba ni ṣùgbọ́n a mọ̀ wípé oko Adagba yẹn lára àwọn tó tẹ oko Adagba yẹn bóyá gbà tó bẹ̀rẹ̀ sí pín àgọ́ ni wọ́n di àgọ́ Ìka ní Ẹ̀gbá Òkè Ọ̀nà lénìí. ìyẹn àwọn ìran Adagba tá à ń sọ yìí. bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n tẹ. ìyẹn jẹ́ pé àgọ́ Ọ̀ka gan òun ṣèlú kékeré nílùú Abẹ́òkúta ni. rárá àti wípé ní gbogbo ilẹ̀ Yorùbá tá bá dárúkọ Ilé-Ifẹ̀ tán tá bá dárúkọ Ọ̀yọ́ kò síbi méjì tó yẹ ká tún dárúkọ yàtọ̀ sí Ìka nítorí pé ibẹ̀ làwọn ọmọ Odùduwà yẹn ni wọ́n ti pàdé pọ̀ tí wọ́n gbèrò bọ́n yẹn máa rìnrìn àjò wọn. bàbá ọ̀rọ̀ yìí yé mi dé àárín kan tó wá fa ìbéèrè kan. Adagba ọdẹ lèmi o èmi àti àwọn ẹbí mi o a mú ilẹ̀ síbí báyìí o. àsìkò táwa àkọ́kọ́ wà ń bẹ̀ òun la pe àpáta yẹn ní àpáta tí Olúmọ fún wa rèé o. ẹ̀yin ara wa tó wà nílé ẹ lè wá darapọ̀ mọ́ wa o. àwọn ìran kan náà wá láti Ọ̀yọ́. kí ló lé àwọn yẹn ṣé ìtàn yìí tá à ń sọ yìí ṣé ó tan ìmọ́lẹ̀ díẹ̀ sí ara irú àwọn táwọn èèyàn yẹn jẹ́ ṣógun ló ń lé wọn bọ̀ ni kí ló ń ṣe wọ́n. gẹ́gẹ́ bí ìtàn èyí tí àwọn bàbá ńlá wa sọ fún wa àti àwọn kọ̀ọ̀kan tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan náà tó gbọ́ nífẹ̀ẹ́ sí àwọn ọ̀rọ̀ tó jọ mọ́ ìtàn láti kékeré ó ti lé ní 40 ọdún tí mo ti wà lẹ́nu kí n máa wá ìtàn káàkiri mo gbọ́ nínú ìtàn wípé àwọn tó ń bọ̀ wá sí Abẹ́òkúta pé Aláàfin Ọ̀yọ́ nígbà yẹn ó máa mú àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹrú tó máa ń lò wọ́n bí ẹrú so lára àwọn tó ń bọ̀ yẹn la gbọ́ pé wọ́n bọ́ nínú àjàgà Aláàfin Ọ̀yọ́ tó ń bọ̀ kó tó wá bá Adagba nínú oko ẹ̀ gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n sọ fún wa so nǹkan tí mo gbọ́ nínú ìtàn nìyẹn wípé wọ́n bọ́ nínú àjàgà Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni bó tilẹ̀ jẹ́ pé wọ́n wá rìnrìn àjò wá sí oko tí Adagba dálẹ̀ ní tiẹ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ tó wà níbẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí mo rò pé ó lè ṣẹlẹ̀ tí bóyá tí a ò fi gbọ́ orúkọ Adagba mọ́ nínú ìtàn Ẹ̀gbá tàbí tí wọ́n fi rántí ẹ̀ ni pé ṣé mọ̀ pé ní ayé ìgbà yẹn kò fi bẹ́ẹ̀ sí àkọsílẹ̀ tó péye kò sí àkọsílẹ̀ bẹ́ẹ̀ ni
òun ló fa ìtàn nípa Odùduwà. Àwọn kan sọ pé ó bọ́lẹ̀ látòjú òfurufú ni ó tẹ̀wọ̀ pé ẹ̀wọ̀n ló gbé wálẹ̀ pé Shane ló bá wá sílẹ̀. Àwọn kan pé láti Saudi ló ti wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àìsí àkọsílẹ̀ ìtàn tó péye àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń take it for negligence pé wọn kì í fẹ́ kà kọ́kún, wọn kì í ka ọ̀rọ̀ tàn kún. Ẹlòmíì pàápàá bó ṣe wà kò mọ ẹbí ẹ̀ kejì, kò mọ ẹbí ẹ̀ kẹta yàtọ̀ sí bàbá ẹ̀ nìkan. Ó kàn lè mọ grandpa ẹ̀ nìkan firi. Kò sí documentary kan tó máa wò pé eléyìí la fẹ́ fi wọn àwọn ìran tó ń bọ̀ o. Bẹ́ẹ̀ ni mo bá professor bàbá wa kan láti Yewa sọ̀rọ̀ nìkan bí ọdún 4 sí 5 sẹ́yìn. Nígbà tí mo ń sọ nípa ìtàn Ìka, wọ́n sọ fún mi pé lóòótọ́ Ìka jẹ́ ìlú ńlá kan tó yẹ pé ó yẹ kí kò yẹ káwọn ọmọ Yorùbá gbàgbé rárá. Tó yẹ pé ibẹ̀ làwọn ọmọ Odùduwà mẹ́fà yẹn, àwọn ọmọ Odùduwà mẹ́fà yẹn níbẹ̀ náà ti pín yà. Tí wọ́n kọ́ òkìtì mẹ́fà sí. Tọ́kọ̀ òkìtì mẹ́fà sí pé ibẹ̀ gangan ni ilé ìyá tàwọn náà, ṣùgbọ́n àwọn ò mọ ibi tó yà jagbo lé wọn. Nítorí kò sí àkọsílẹ̀ ló fa gbogbo eléyìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn bàbá tiwa ò kúrò níkà títí di òní. Ìyẹn ló fà àwa náà a ò dẹ̀ jìnnà síbẹ̀ ló jẹ́ pé ìtàn yẹn fi ṣe ojúṣàra sí wa. Ìyẹn jẹ́ pé bí wọ́n ṣe dá àwọn bàbá yẹn mọ̀ nílùú Ìka yẹn ló yẹ kán dá Adagba tó jẹ́ mọ̀lẹ́bí bàbá yẹn mọ̀ nílùú Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni. Nítorí pé òun ló kọ́kọ́ dó kí wọ́n tó wá máa bá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ohun tèmi tó wá fojú wò ni pé ṣe mọ̀ pé kọ́lọ́hún ṣàánú wa láyé àtijọ́ a máa ń fúnra wa ńlẹ̀ ní kì í ṣe pé à ń talẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi ti tẹ̀dó síbí yìí o ká lè pọ̀ ká gbègbè wa lè pọ̀. Bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tó bá dẹ̀ ya bàbá tó bí bàbá àwọn eléyìí àríwálé àṣà. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá tún dàgbà jùlọ máa ní kó wá fi jẹ baálẹ̀ àbí jolórí. Bẹ́ẹ̀ni. Tàbẹ́ni tó bá jẹ́ akọni. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé bẹ́ẹ̀ nípò tó jẹ́ ńláńlá yẹn fi sún. Bẹ́ẹ̀ni. Tí wọ́n fi rántí àwọn ọmọ Adagba mọ́ dáadáa. Bẹ́ẹ̀ni àti pé Adagba òun ni baálẹ̀ àkọ́kọ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé bóyá sọ lẹ́ẹ̀kan wípé òun ló jẹ baálẹ̀ àkọ́kọ́ ní Ìka. Ní Ìka. Bẹ́ẹ̀ni ó ṣe ṣe kọ́ pé nígbà tí àwọn Adagba ti tẹ̀dó tú àyè ti gbà wọ́n dáadáa. So àsìkò yẹn ni baálẹ̀ ni Adagba wọ́n mú tán lọ tí baálẹ̀ tí ọba Kétu ọba Adébíyà ọba kejì ní Kétu tí wọ́n fi pè wọ́n tí wọ́n fi wọ́n joyè sí Ìka tó jẹ́ àwọn ní baálẹ̀ àkọ́kọ́. Ní Ìka. Bẹ́ẹ̀ni baálẹ̀ 5 ló jẹ ní Ìka. Baálẹ̀ àkọ́kọ́ òun ni Dùsùmọ́ Dáde Mọ́tà Adagbalu bíi Etutu yìí tá à ń pè ní Adagba yìí. Adagba yìí. Ẹnì kejì ni Ọpẹ́ Ifá láti àgọ́ Ìsọ̀òro compound ní Ìka. Ìka. Bẹ́ẹ̀ni ẹlẹ́kẹta ni Ògúnṣí láti Ìṣàgbọ́n Àjìnà Agérèǹté. So ẹnì kẹrin ni Kẹ́hìndé Abégi, mi ò fi bẹ́ẹ̀ rántí agboolé tiwọn. Ẹnì karùn-ún òun ni Nọ́tánẹ́lì Odù tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo sọ pé 2022 November ni wọ́n jáde láyé. Ká tó wá jẹ baálẹ̀ kẹfà. A jẹ́ pé Adagba tá à ń sọ yìí ó fìkà ṣe lé ó fẹ̀gbá ṣoko ni. Bóyá kan tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣùgbọ́n àwọn ẹmẹ̀wà ẹ̀ àtàwọn ẹbí wa. Ó ṣọ́ ojúlé méjì, ó ṣọ́ Ìka, ó ṣọ́ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni. Ó wá wúwo síbì kan ju bì kan lọ. Ó ṣe ṣe kó rí bẹ́ẹ̀. Èmi wá mo fẹ́ sọ báyìí gẹ́gẹ́ bí ọpọlọ ọmọdé tèmi. Àwa tá a bá wò ó pé wọn ò recognize Adagba dáadáa ká má ì tí ì bínú. Àwa tá a bá tún wá wò ó pé wọ́n recognize ẹ̀ náà ká má ì tí ì bára wa jà. Ojú ọ̀nà ni gbogbo wa ṣì wà. Ìyẹn ni pé Adagba wúwo ní Ìka. Bẹ́ẹ̀ni. Ó fẹ̀gbá ṣoko, ó jẹ́ bí ilé ẹ̀kejì bíi pé kéèyàn máa gbé Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Kó tún ní ibi tó jẹ́ pé òun gangan ló tẹ̀dó nílùú òyìnbó. Bẹ́ẹ̀ni bọ́rọ̀ ṣe rí gangan nìyẹn. Bọ́rọ̀ ṣe rí gangan. Lára àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀yìn Adagba pàápàá wọ́n máa ń lọ káàkiri láti tẹ̀dó kiri. Ẹlòmíín lè ṣọdẹ lọ kó má mọ ọ̀nà padà mọ́. Òun ni ẹnìkan tó ń pè ní Ìsà ní Ìlàró. Òun ló mú ẹkùn wọ ìlú Ìlàró lóyè. Tí wọ́n ń pè ní òmẹ́kùn láàyè. Bẹ́ẹ̀ni. Ní ìlú Ìlàrò. Bẹ́ẹ̀ni. Ìsà. Bẹ́ẹ̀ni. So Adagba lára àwọn ọmọ èèyàn Adagba ni ó ti pẹ́ kó tó wá rí àwọn ará Ìka tó wá sọ pé ibi ló wà òun ò mọ̀nà padà sílé ni. So ṣùgbọ́n àwọn tó wà ní Ìlàró nígbà yẹn ẹnìkan tó jẹ́ oyè Àró ló jẹ ní Ọ̀yọ́ nígbà yẹn òun náà ti tẹ̀dó sí Ìlàró àwọn èèyàn ti wà pẹ̀lú ẹ̀. So wọ́n kọ́kọ́ fẹ́ sá lọ nígbà tó rí pẹ̀lú ẹkùn ṣùgbọ́n tọ́rí tó mú ẹkùn wọlé ẹ má sá wọn eléyìí alágbára kan ni. Wọ́n sì ń gbọ́ pé ogun kan ń bọ̀ nígbà yẹn ogun Ìdàwọ̀nmẹ̀
pé táwọn bá mú ẹni yìí mọ́ra a lè gba àwọn lè alágbára ni ìyẹn ló fà ó ní ìsà yẹn ló fi di ẹni tó tẹ̀dó sí làró. tó fi wá tẹ̀dó sí làró. ọ̀pọ̀lọpọ̀ àwọn ní ìlú ilẹ̀ Yorùbá tẹ́ bá gbọ́ èdè àwọn Àwórì ẹ rí i pé básí nǹkan àwọn èdè kéènà wà nínú èdè wọn èdè Kétu. èdè Kétu pọ̀ ó máa ń yọ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè bíi ànàgó èyí tó pọ̀ jù ẹ pé bọ́lọ̀jọ̀ náà ń sòjò bẹ̀ gẹ̀lẹ̀dẹ́ àwọn kan tó ṣe ní Kétu ṣùgbọ́n torí pé wà á ti lọ darapọ̀ mọ́ àwọn ìlú míì díẹ̀díẹ̀ ó ti di apá bíi méjì bí èdè Ègùn bí nǹkan ti ń wọra wọn so gbogbo ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Yorùbá lẹ́nu ó náà sọ pé ìka òkìtì mẹ́ta nílé mẹ́ta lóko yẹ ni pé mẹ́ta tó wà nílé ni Alára Ajérò Ọ̀ràngún Lélà mẹ́ta tó wà lóko òun ni ṣé mọ̀ pé wọ́n ti káàpù àwọn Alákétu wọ́n ti káàpù ọmọ bẹ́ẹ̀nì àti Sábẹ́ tó bí Onípópó so bẹ́ẹ̀ náà ni Èrèdùà lóòótọ́ wọ́n ti mọ̀ pé yẹn wọ́n ti ń wò pé ibẹ̀ ti ń bọ́ sí ṣáìdì ilẹ̀ bíi ilẹ̀ Ìgbò àbí wọn kan lórí rẹ̀ pé mẹ́ta nílé mẹ́ta lóko ó ní òkìtì mẹ́fà yẹn. àwọn mẹ́ta dúró nílé o àwọn mẹ́ta wo ló dúró nílé. àwọn mẹ́ta tó dúró nílé ni Alára Ajérò àti Ọ̀ràngún Lélà. àwọn mẹ́ta wo ló wá dúró lóko. àwọn ni Èrèdùà Alákétu àti Sábẹ́. a jẹ́ pé nínú àwa tá a jẹ́ Abẹ́òkúta yìí o àwa kan wà tó jẹ́ pé ọmọ Adágbá ni wá. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ Adágbá ni wá. bẹ́ẹ̀ni àwa kan sì wà tó jẹ́ pé a kì í ṣe ẹ̀jẹ̀ Adágbá. bẹ́ẹ̀ni nínú àwọn tí wọ́n wá bá Adágbá ní oko ẹ̀ ni. bẹ́ẹ̀ni òun ló fà á tí mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ wa tó jẹ́ ti ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń wá sí ìlú Ìkáyè tó máa ń wá dáadáa láti wá ṣe àwọn ètò tó bá yẹ ní gẹ́gẹ́ bí orírun ní shrine àwọn ọmọ Odùduwà mẹ́fà yẹn níbi òkìtì mẹ́fà. bẹ́ẹ̀ni kò sí ọba tó jẹ́ ọba aládé tó jẹ́ ọba tó mọ rírì ìṣẹ̀ṣe tó dẹ̀ mọ rírì Odùduwà tí kò ń wá sí Ìká torí wọ́n mọ àwọn tó mọ ìtàn yẹn sì ń wá sí Ìká dáadáa so yẹn mo rò pé ó yẹ lóòótọ́ Adágbá ó lè máa káàkiri ṣùgbọ́n nígbà tí orúkọ ẹ̀ ti jáde gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé òun ló tẹ ìlú Ìká tó yẹ pé oko ẹ̀ ni àwọn Ẹ̀gbá dé sígbà tó dé so ó yẹ kó bẹ́ẹ̀ a lè bá wọn wí náà púpọ̀ jù. ẹni tó tulẹ̀ dè yín wọn ló yẹ kẹ́ máa rántí àwọn ọmọ ẹ̀. bẹ́ẹ̀ni a lè bá wọn wí jù o torí pé ó ṣe káwọn ọmọ náà má yọjú síta ṣùgbọ́n àti sọ yẹn náà ó ṣe kán má yọjú ṣùgbọ́n lẹ́ẹ̀ni mò ń fi àsìkò yìí sọ wípé èmi jẹ́ ọ̀kan lára àwọn àrólé Adágbá tó dẹ̀ dá mi lójú. ẹ bá mi tún dárúkọ yín. orúkọ mi ni James Adéwọlé ọmọ Bánkọ́lé Adódèwọ̀n Àgbògún Alésìwọ̀dò Agbẹrọpalọ́wọ́ Òjò àrólé Adágbá Alákétu Odùduwà.